Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi. Bí a ṣe gbọ́ wọ́n ní Kábíyèsí fi ọlọ́pàá gbé Uncle Tobi nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Wọ́n ní nítorí wípé báwo ni ẹni tí àwọn ò rí rí, tí àwọn ò mọ̀ rí, a ṣe máa polongo pé àwọn ni bàbá òun. Ipe so ó ní láti jẹ́ pé Uncle Tobi mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ni wọ́n fi ọlọ́pàá gbé Uncle Tobi kó wá sọ tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ yìí àbí kó sọ nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ní àtìgbà tí wọ́n ti lé Uncle Tobi kúrò ní Gas and Oil Company nínú tí ń bí wọn. Èyí náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí Gas and Oil Company, èyí tó jẹ́ pé Kábíyèsí fà lé Queen Naomi lọ́wọ́ láti jẹ́ founder iléeṣẹ́ yìí nítorí pé wọ́n ní Tadéníkáwò ò tí ì 18. Yàtọ̀ sí yẹn àti Princess Diola láti máa mójútó oil and gas company yìí. Wọ́n ní torí ẹ̀ ní Uncle Tobi yìí, wọ́n ní torí ẹ̀ ló fi ń bínú nítorí Queen Naomi wọ́n gba ìwé wá látọ̀dọ̀ lọ́ọ̀yà wípé kó kúrò ní ibẹ̀. Nǹkan tí ó fà á nìyẹn tí ó fi lọ gbé ìgbésẹ̀ tó gbé. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ pé wọ́n ti arrest Uncle Tobi lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wípé wọ́n ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn èèyàn láti máa ba Kábíyèsí lórúkọ jẹ́. Èyí náà rí arákùnrin tó jáde tó ń sọ pé ọmọ Kábíyèsí lòun. Wọ́n ní wọn ò mọ̀ bóyá Uncle Tobi mọ̀ àbí wọn ò mọ̀. Wọ́n ní torí ẹ̀ ni wọ́n fi arrest Uncle Tobi kó wá lọ sọ tẹnu ẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Ta ni màmá ẹ? Ta ló bí ẹ? Níbo lẹ ń gbé? Níbo nílùú yín? Àwọn èèyàn wọn kì í mọ̀ wípé ọ̀làjú ti bá ilé ayé. Wọ́n rò pé bíi ti tẹ́lẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan tó lè tú àṣírí pé èèyàn kan ló bíyàn àbí èèyàn kan ló bíyàn ni. Ẹ̀yin náà ẹ wò ní ìsìn DNA wà náà. Tó bá tiẹ̀ ní pé ọmọ Kábíyèsí ni ẹ́, wọ́n á lọ ṣe DNA ẹ̀, wọ́n á mọ̀ wò bóyá ọmọ Kábíyèsí ni àbí ọmọ Kábíyèsí kọ́ ni ẹ́. Yàtọ̀ sí yẹn, òfin wà tó jẹ́ pé ó lè tú gbogbo àṣírí yìí jáde. Ní ìsìn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí láti lọ fi ọlọ́pàá arrest Uncle Tobi àti arákùnrin yìí, ìgbésẹ̀ tó dáa ni. Bí a ṣe gbọ́ o, allegedly o, wọ́n ní Olori Tobi uncle ẹ̀ yìí, wọ́n ní ó ti ń lọ back and front láti máa lọ gbé ìgbésẹ̀ lẹ́yìn Queen Naomi bí ó ṣe máa gba company yẹn lọ́wọ́ Queen Naomi àti Tadéníkáwò. Yàtọ̀ sí yẹn, wọ́n ní ó fẹ́ máa lẹ̀dí pọ̀ mọ́ àwọn olórí, especially olórí tá a gbọ́ àǹtí church wípé kí wọ́n máa plan coup against Kábíyèsí. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní òun náà ló gbégbésẹ̀ ní ìgbà tí Tobi bí àwọn ìbejì yìí tó ń sọ pé ó yẹ kí wọ́n fún àwọn ọmọ Tobi náà níṣẹ́ àti wọn wípé nítorí pé wọ́n ti bímọ fún Kábíyèsí. Wọ́n ní Kábíyèsí ní complain yìí o kì í ṣe ti ọmọ tí Tobi bí, àwọn ti fún Tadéníkáwò náà ni. Wọ́n ní àtìgbà yẹn ló ti lọ jókòó sí Àbújá tó lóun ò ní kúrò l'Àbújá. Àbújá lòun máa dúró sí láti máa rán complain yẹn
kó tó wá di pé Queen Naomi lọ gba legal document lọ́dọ̀ lọ́ọ̀yà wípé kí wọ́n lè kúrò níbẹ̀. Èèyàn lé wọ́n ní wọ́n ti ń ṣe investigation lórí ọ̀rọ̀ yìí o láti mọ ẹni tó wà nídìí gbogbo ẹ̀, láti mọ gbogbo ibi tí wàhálà yìí àti ìdààmú yìí ti wá. Wọ́n ní gbogbo ẹ̀, wọ́n ní palace ń ṣe gbìgbìgbì ni o. Ẹ̀yin èèyàn lé àṣírí máa tú ní agbára Ọlọ́run. Àwa gan ti mọ̀ pé àwọn èèyàn burúkú ló wà nídìí ọ̀rọ̀ yìí. Ọlọ́run á dẹ̀ tú àṣírí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Lọ́lọ́run máa tú àṣírí gbogbo wọn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín nítorí pé ẹ fi mí sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Ọlọ́run Elédùmarè ò ní fi yín sílẹ̀ o. Ní agbára Ọlọ́run, bẹ́ẹ̀ bá ṣe ń tú á máa tú, bẹ́ẹ̀ bá ṣe ń dé á máa dé. Àṣírí yín ò ní tú fún aráyé o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.